lórí ikú akẹ́kọ̀ọ́ OAU ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti fún iléeṣẹ́ agbẹjọ́rò Fẹ́mi Falana níyọ̀ǹda láti máa tukọ̀ ẹjọ́ náà lọ gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti gba iléeṣẹ́ amòfin Fẹ́mi Falana láàyè láti máa bá ìpẹ̀jọ́ àwọn afurasí tí ìgbàgbọ́ wà wípé wọ́n lọ́wọ́ nínú ikú akẹ́kọ̀ọ́ gboyè kejì nílé ìwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn Timothy Adegoke eléyìí tí ó pàdánù ẹ̀mí rẹ̀ ní ìfọnáfọnṣu ní ilé ìtura Hilton Hotel ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹjọ́ tí ó wà láàrin ìjọba àti ẹni tí ó ní hòtẹ́ẹ̀lì náà Dr. Ramon Adedoyin ní gbajúgbajà àgbà agbẹjọ́rò nílẹ̀ yìí ti kọ̀wé ṣáájú sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti jẹ́ kí òun máa bá ẹjọ́ náà lọ gẹ́gẹ́ bí aṣojú ìdílé Timothy Adegoke èyí tí í ṣe olùpẹ̀jọ́. Tẹ́ ò bá gbàgbé ẹjọ́ ìpànìyàn yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń ṣe ìwádìí rẹ̀ tẹ́lẹ̀ rí kí ọ́fíìsì ọ̀gá ọlọ́pàá nílẹ̀ yìí tó gbà á ní ìlú Àbújá. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ni àwọn ọlọ́pàá rí wípé gbogbo àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn náà ni wọ́n ní ẹjọ́ jẹ́. Ẹ̀yìn-ò-rẹyìn ni wọ́n dá ẹjọ́ náà padà sí olú-ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun tí í ṣe ìlú Òṣogbo. Ẹ̀wẹ̀ adájọ́ ilé-ẹjọ́ gíga kìíní ní ìpínlẹ̀ Ọ̀ṣun Justice Adépèlé Òjó ti sún ìgbẹ́jọ́ tó ń bọ̀ sí ọjọ́ 25 nínú oṣù yìí. Nígbà tá a parí, ìkan nínú àwọn boys mi tá a jọ lọ cover wọn ní choice, wọn lérè mi gbogbo ìgbà mọ́, wọn ní choice. Ọmọ yẹn àti ọmọ tó wá lórúkọ BBC yẹn wọ́n jọra wọn gan. Àwa ti kúrò ńbẹ̀, BBC correspondent ni wọ́n face. Wọ́n trace ọmọ yẹn débi tó ti fẹ́ sùn tí ẹ̀ lókù kan gbẹ̀mí ọmọ yẹn. Ọlọ́run fún wọn ṣe. Ṣùgbọ́n ọmọ yẹn ò lè sùn Òṣogbo mọ́ lọ́jọ́ yẹn láti padà wá bá síbàdàn torí pé mátà yẹn tún máa wáyé lọ́jọ́ kejì ó yẹ kó sùn ni. BBC láti replace ọmọ yẹn with another person. Wọ́n withdraw assignment yẹn from him. Wọ́n replace it with another person tí ó ṣe é ṣe kán má dámọ̀. The question is, kí ló dé tán ṣe báyìí? Ẹjọ́ ti wà nílé ẹjọ́. Kí ló dé tán yọ wá lẹ́nu? Iṣẹ́ ti wá ní láti cover nǹkan tó ń ṣẹlẹ̀. Tí ní láti wá sọ tí wọ́n lẹ́ ṣe bóyá ṣe àbẹ́ ṣe. Tí adájọ́ ní láti listen. Tí lọ́ọ̀yà yín tẹ kó wá, àwọn sáànù bíi 6-7 tẹ kó wá, ẹni láti dìde láti defend yín láti sọ̀rọ̀ dòtítọ́. Tí alọ́yà ti wá ní láti bi yín léèrè béèrè. Kó tó di àkókò yìí, mo ti fẹ́ sọ̀rọ̀ tìǹù. Kí ló ṣẹlẹ̀? Àwọn agbẹjọ́rò wọn tí wọ́n jẹ́ SAN gbogbo ìgbà ni wọ́n ń pọ ọ̀rọ̀ jáde lẹ́nu àwọn èèyàn wa. Bíi kọ́lọ́pàá tó sojú ẹ̀ ó sì wí, bíi kí Gbadé ó sì sọ, bíi kí ìyàwó Gbadé sọ nǹkan míì, bíi kọ́rọ̀ dàrú kí wọ́n gba ibìkan mú wọn. Ọlọ́run fún wọn ṣe. Bí kí dókítọ̀ tó wá kó sọ nǹkan míì yàtọ̀ sí tó ti wà ńlẹ̀. Ọlọ́run fún wọn ṣe. Láti mú ọ̀rọ̀ jáde lẹ́nu wọn, láti assume pé tó fẹ́ sọ nìyí. Ṣùgbọ́n Ọlọ́run fún wọn ṣe. Lẹ́yìn gbogbo eléyìí, ẹ̀rù wá ń bè mí pé kí ló dé? Prosecutor ẹni tó ń ṣiṣẹ́ fún ìjọba nǹkan tó lè ṣe òótọ́ nǹkan tí ẹni kó ṣe wọ̀n tó lè ṣe kó dẹ̀ mọ́ lọ. Ó wá iṣẹ́ ìjọba ló ń ṣe náà. Èwo tí ò bá jẹ́ pé prosecutor wa gán jọmọlúàbí. 50 million 100 million ń bẹ àwọn ẹbí Timothy. Èló ni ò lè fún prosecutor tí turning point ó dé bá yẹ ẹni ẹlẹ́ni tó náà mọ̀ bá láìpẹ́ lọ. But we thank God for that prosecutor. Prosecutor tó gbé ẹjọ́ ẹ̀ kalẹ̀, ó ti ṣègbìyànjú ó ti tó lè ṣe. Ó ṣe sáà náà, yàrá ìyá prosecutor ni àwọn lọ́ọ̀yà tí Adedoyin kó wà. Kí ló fẹ́ sọ? Ẹkùn sọ̀rọ̀ ajá ò gbọ́dọ̀ gbìn. Ní àwọn lọ́ọ̀yà tó jẹ́ pé àwọn tó dájọ́ lónìí tó jẹ́ pé àwọn ni wọ́n ṣe interview fún náà ṣe screening fún wọn ọmọ wọn. Ẹkùn sọ̀rọ̀ ajá ò gbọ́dọ̀ gbìn. Èyí tó wá láti Àbújá ní ká sọ ni àbí èyí tó wá láti ilẹ̀ Yorùbá ń bí. Àwọn agbẹjọ́rò tí wọ́n tó gbangba sùn lọ́yẹ́ tó jẹ́ pé báwọn èèyàn bá dáràn tán, agbẹjọ́rò tó kójú òṣùwọ̀n tí ó sọ̀rọ̀ dòótọ́ náà máa ń wá káàkiri. A dúpẹ́ fọ́lọ́run. Lẹ́yìn ọ̀rẹ́yìn, wọ́n present no case to answer fún Adedoyin àtàwọn èèyàn rẹ̀ pé wọ́n lẹ́jọ́ jẹ́ dáadáa ní gbogbo tá à ń sọ láti dọ̀ yìí. Tí ẹjọ́ yẹn bá wọlé, kò sọ̀rọ̀ mọ́, kò sí kéèsì mọ́, kéèsì kú bẹ́ẹ̀ nìyẹn. Dáhùn adájọ́ pé nǹkan bá dá náà ní kí láwàá ṣe báyìí. Nígbà jẹ́ pé kọ́lọ́hún tó tẹ́jọ́ mi ìdá ọ̀dọ̀ ọ̀run
adájọ́ at the end of the day ó ní wọ́n lẹ́jọ́ jẹ́ no case to answer ó yí dànù àwọn náà try rẹ̀ nínú ẹ̀rí mi láti gbogbo tá à ń sọ ìkéyàn ní no case to answer wọ́n adájọ́ yí dànù thank God for that gbogbo báyìí lẹ́rú tí ń bá yìí pé gbogbo béèrè ni wọ́n ń bi àwọn gbadé yìí ta ni ó bá wa bi àwọn Adédoyin léèrè ọ̀rọ̀ ta ni ó béèrè ibi tí Abdulrahim ọmọ Adédoyin wà báyìí ta ni ó bá wa wá Abdulrahim ọmọ Adédoyin kan tí wọ́n sọ pé bí báyìí lọ́wọ́ àwọn tí ó wàá sọ bí ọ̀rọ̀ yìí ṣe kan bàbá rẹ̀ ta ni ó fi ọ̀rọ̀ kọ́ àwọn secretary àwọn receptionist tó ń gba 200,000 salary ta ni ó fi ọ̀rọ̀ kọ́ wọn lẹ́nu wò tí wọ́n fi jẹ́wọ́ pé lágbájá báyìí lọ́rán wa àmẹ̀dùn lọ́rán wa ta ni ó bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi sọ òdodo wọ́n fẹ́ wọ́n kọ̀ àwọn náà ní agbẹjọ́rò bíi tiwọn bí àwọn tí Adédoyin kó wá bí wọn ò tiẹ̀ pọ̀ ṣé ìgbàgbé pé torí ẹ̀ lẹ́ fi dáwó jọ 70 million naira tá a lọ gbé fún bàbá wa Fẹ́mi Falana tí ó láwọn ò gbowó àwọn ṣe lọ́fẹ̀ẹ́ tí gbogbo ọmọ Nàìjíríà ń dúpẹ́ lọ́wọ́ wọn tẹ́ ń ṣàdúrà fún wọn tẹnu tiwa náà sì gbófo wọn ò pé kí ló ṣẹlẹ̀ káàrí bàbá wa Fẹ́mi Falana wọn lódodo gbogbo ìgbà ni wọ́n ràn yẹn wá nígbà mo wà ń kékeré ní ìgbàgbé fìyàtì yẹn jọ tí mo ti là Àbújá tí ó sì jẹ́ gbàgbé nígbà mo wà ń kékeré tá à ń wà ń lọ skul tá a máa ń lọ roko mọ́tò méjì ló wà ńgbà náà tó jẹ́ tírélà Ìfẹ́kò àti fìyàtì Ìfẹ́kò àti fìyàtì ń lágbára débi pé bókè ti wulẹ̀ ọ̀gá tó yóò gùn ìbáwá mọ́ mi sú yóò gùn tán ó sì strong ju Ìfẹ́kò lọ lẹ́yìn ọ̀rẹ́ yìí làwọn dáàfù ló tó dé fìyàtì iná jẹ́ ìrántí fìyàtì tẹ́ ni wọ́n gbà mo tẹ̀ ṣe investigation pé kí ló ń pè fìyàtì bóun ni agbẹjọ́rò tiwa náà ti wọlé tí ó béèrè kankan oríṣiríṣi ìbéèrè agbẹjọ́rò wa tí ó mọ béèrè lọ́dọ̀ àwọn ọlọ́pàá nípa kọ́ọ̀lọ́ọ̀gì tí ń béèrè tẹ́lẹ̀ nípa oríṣiríṣi ìbéèrè tẹ́jọ́ yìí ó gùn débi pé a lè lọ sí àwọn telecommunication company tí wọ́n sọ fún wa ẹni ó pè wọ́n ní ẹni ó gbé bí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe àwọn fingerprint tí wọ́n fi fún wa ní gbogbo resort àwọn kìíní tí agbẹjọ́rò wa ó fi béèrè àwọn nǹkan kan tí ẹ kàn gbé kalẹ̀ tí ò yé wa tọ́rọ̀pọ̀lọpọ̀ àwọn dọ́kúmẹ̀ntì ni wọ́n gbé wọ court tí wọ́n kàn pé this is the document tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń lọ tí ọ̀sẹ̀ tó scrutinize ẹ̀ lọ títí. bóun á sì ra agbẹjọ́rò tiwa tí ó ṣe yẹn náà bóun agbẹjọ́rò tiwa náà ṣe dúró níwájú Adédoyin tó náà mọ̀ pé orí yẹn tó dúró wájú wọn pẹ́kùn bá sọ̀rọ̀ àjọ gbọ́dọ̀ gbí. bóun àwọn agbẹjọ́rò tí wọ́n ti gògúnná gbòǹgbò tí Adédoyin gbà àwọn náà fi ra kẹgbẹ́ wọn ní kóòtù tí wọ́n fi rí pé yes bámọ̀tẹ́kùn bá yọ tó fi rùyọ ẹkùn àwọn méjèèjì wọ́n fi rùyọ ra wọn ni bámọ̀tẹ́kùn bá ṣe kò ń gẹ́ ẹkùn wọ́n fi rùyọ ra wọn ni tẹ́nìkan kò ní take right on another person tí ẹnìkan kò ní take advantage lórí ẹnìkan tí adájọ́ yìí náà tọ́kàn rẹ̀ ó balẹ̀ pé ó yá ẹ máa argue I will base my judgment on your argument ẹ argue tí pressure ó kúrò lọ́rùn adájọ́ tí adájọ́ ò ní yé mọ́ sákiri bí ẹni tí ọ̀sẹ́jọ́ rí tí wọn ò ní fẹ́ hàn yáwó yálé mọ̀ èrè sọ jù bá lọ tèmi èrè sọ jù bá lọ àwọn tó yé ó ti yé wọn a nídìí irú agbẹjọ́rò bẹ́ẹ̀ ṣùgbọ́n àrí bàbá Fẹ́mi Falana àrí wọn court kí ló ṣẹlẹ̀ pẹ̀lú fiat àṣẹ bó ṣe ń lọ ni bàbá yìí tẹ̀lé. At the end of the day, Baba kọ lẹ́tà sí Ministry of Justice Ọ̀ṣun State. Wọ́n dẹ̀ request fún fiat. Ẹbí family Ìgbádé wọ́n gbọ́dọ̀ kọ lẹ́tà wípé àwọn fẹ́ bẹ́ẹ̀. Family Ìgbádé ti kọ lẹ́tà. A dẹ̀ ti lọ submit lẹ́tà lọ́jọ́ Tuesday tó kọjá yìí. Ọ̀ṣun State Ministry of Justice dẹ̀ ti stamp ẹ̀ pé àwọn gba lẹ́tà wa wọlé. The next thing ni mo sọ pé gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà nípa wá dé dúró ní on the 25 nínú oṣù táwa yìí iná padà sí court o on the 25 nínú oṣù táwa yìí iná padà sí court ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà ẹ bá wa pé Adégbóyèga Oyètọ́lá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n láwọn ni wọ́n sign tí wọ́n fi rìlíìsì
tí wọ́n fi allow bàbá Fẹ́mi Falana láti wá sílé ẹjọ́ wá represent family Gbadé family Timothy. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí Facebook mo ti kọ síbẹ̀, lórí YouTube náà mo ti kọ síbẹ̀. Please, Governor Gboyega Oyetola, Executive Governor of Osun State, please help us on this matter. All we want is nothing but justice. Àwọn èèyàn sọ wípé máa yí mọ̀ yín. Adégbóyèga Oyètọ́lá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn èèyàn sọ wípé ẹ̀yin àti Adédoyin ẹ tilẹ̀ pọ̀. Àwọn èèyàn sọ wípé ẹjọ́ ń jẹ ẹjọ́ mu ni. Àwọn èèyàn lẹ́ẹ̀ni sáìn ẹ̀. Èmi nírọ́ ni èèyàn ní yíba. Ṣé ní lẹ́lẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì? Gọ́vnà Adégbóyèga Oyètọ́lá. Onírúurú ni wọ́n fi ṣegún. Àrà mẹ́rìírí yọ̀ ni wọ́n fi ṣe lékèlékè. Mẹ́rìírí epo pupa ni wọ́n fi ṣe ẹyẹ àkàlà. Mo bi wọ́n léèrè mo nítorí kíni, wọ́n nítorí ìjà òrìṣà. Mo wá ní ṣé ọ̀ràn yẹn ní ká jẹyẹ ni. Ẹ ṣe já fẹyẹ burúkú lẹ̀kọ́ mọ́ bá tiẹ̀ lọ. Gọ́vnà Adégbóyèga Oyètọ́lá, owó yẹn yé yín torí ẹ̀yin sọmọdé nú ayé. Ẹ̀yin náà kéré nínú ìrìn àjò. Ó sì yé mi àti yín. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ má torí ọ̀rẹ́ kan kẹ́ ẹ fi ṣe ẹgbàágbèje ọ̀rẹ́ o. Sacrifice this matter. Embrace justice. Sign the needed paper. Allow Barrister Mr. Femi Falana to come on this matter on the 25th of this month. Gbogbo òrètí ọmọ Nàìjíríà tó béèrè justice lórí ọ̀rọ̀ Timothy àti gbálé àti gbáta àkìtàn tá a fẹ́ darí ẹ̀ sí báyìí lọ́dọ̀ Adégbóyèga Oyètọ́lá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti bọ́jú àti bọ́nu àgbọ̀n ìsàlẹ̀ tá a fẹ́ darí ẹ̀ sí òun náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá. I am very sure, I trust you. You will not sacrifice the life of Timothy Oluwadamilare Adegoke for your political ambition. You will not sacrifice the life of Timothy Oluwadamilare Adegoke for the comradeship and for the friendship matter. I trust you. You will do the needful. But mi ò fẹ́ kó jẹ́ lẹ́yìn on the 25th. On the 25th of this month, Mr. Femi Falana ní làwa fẹ́ tẹ̀lé wọ ilé ẹjọ́ court 1, High Court 1 l'Óṣogbo. Mr. Femi Falana yóò ṣáájú báyìí. Èmi Oríyọmí Hamzat ó tẹ̀lé. Àwọn Gbadé àjọ̀débẹ̀ ni. Àtàwọn tó nífẹ̀ẹ́ òdodo tí wọ́n fẹ́ justice. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ mọ share ẹ mọ jọ̀ọ́rẹ́ yìí. Ẹjọ́ dé ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹjọ́ dọ́dọ̀ gómìnà, ẹ rí pé èèyàn rẹ̀ ni gómìnà yẹn. Èèyàn dáadáa ni. Ìtúndé kí máa ṣe lé kí o ṣe torí Adégbóyèga Oyètọ́lá o. Kì í ṣe torí yín gangan o. Torí àwọn tí wọ́n lè má jẹ́ kí fáìlì yẹn dọ́dọ̀ yín. Please call for the file. Fẹ́mi Falana ti kọ lẹ́tà. Family Timothy àwọn náà ti kọ lẹ́tà. A dẹ̀ ti béèrè pé lẹ́yìn gbogbo tí wọ́n ṣe kí ló kù. Wọ́n ní kẹ́yìn sáìn rẹ̀ ló kù. Please call for your commissioner for justice. Call for your attorney general. Fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Ask for this letter and append your signature. Let this matter see the light of the day. Please, we are begging you. Ẹ pè wọ́n, ìwé wa ti wà lọ́dọ̀ wọn o. Ẹ pè wọ́n, ìwé wa ti wà lọ́dọ̀ wọn. Ẹ jẹ́ ẹ tètè sáìn ẹ̀. Gbogbo ọmọ Nàìjíríà o. Oṣoolé, àjẹlé, lẹ́bọ lóògùn, wòlíì, àáfàá, aláwìroko, aláwìrodò. Ọwọ́ Oyètọ́lá
ní kéèsì Timothy wà báyìí o mo sì mọ̀ pé yóò sá ìwé fún wa tó bá ti sáyìn rẹ̀ kò sọ̀rọ̀ ẹ tó bá mọ̀ wọ́n ẹ bá wá pè wọ́n kí wọ́n pe àwọn tó wà ní ẹ̀ka ètò ìdájọ́ Ministry of Justice kí wọ́n bá wa buwọ́lùwé mo sì mọ̀ pé wọ́n ó ṣe é torí kò sí tí ò lè ṣẹlẹ̀ àwọn aráabí ti trace ìwé wa débẹ̀ kí fáìlì òtún tó sọnù torí wọ́n mọ̀ wípé àwọn àṣírí kóòtù tí Fẹ́mi Fálànà bá wọ kóòtù yóò sì wọ kóòtù ẹni wọ́n bá ní ọmọ wa ni òní dé bá bẹ́ẹ̀ ni pèkélé orí alọ́ta ìgbébì kan orí ó yà á lù èdú ẹsẹ̀ olómele ìtólẹ̀ ẹni wọ́n bá ní ọmọ wa ni òní bá Adégbóyèga Oyètọ́lá ẹ fẹ́ ṣe lẹ́ẹ̀kejì Ọlọ́run ó jẹ́ ó ṣeé ṣe o ètò kàn wá jù báyìí ni pé ẹ bá wa buwọ́lùwé o kí Fẹ́mi Fálànà kọ́wọ́ kóòtù lọ́dún 25 ẹ jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ICAN mo ti rí wọ́n sí lọ 3.6 million tẹ fún ẹbí Timothy Adegoke ẹ ṣé o adúpẹ́ o àwọn ICAN wọ́n ti wá present check yẹn ẹ̀yin náà ó ṣe lè káyìn náà ti máa rí I appreciate yín ẹ ṣé gan ni o Ọlọ́run á dúró tì yín o ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ́ọ́yọ́ kò ní ṣẹlẹ̀ sínú ẹgbẹ́ yín mọ́ àti tèmi náà o thank you so much Oríyọmí Hamzat lórúkọ mi ní tí mo bá tún gbọ́ mo tún padà bọ̀ ẹ má dúdú tó pẹ́ torí pé mo gbọ́dọ̀ sọ ní tí mo fẹ́ sọ.